mo ti wà pẹ̀lú kan náà wọn bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ẹ̀yin náà lẹ sọ wípé gbogbo nǹkan tó bá bá Alhaji àgbà olóògbé Sikiru Ayinde Barrister tó bá ti bá wọn lọ ẹni ká máa mú wá fún yín pé kò ní sun yín ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú ẹ̀gbọ́n mi Dúrójì Yẹ̀kínì tó káàkiri àgbáńláyé tẹ̀ ń gbádùn títí dọ̀la kò ní bàjẹ́ a tún wá lọ sí ìlú Ìbàdàn náà tí a lọ bá bàbá wa Alhaji Tajudeen Akínọlá Tajudeen Pélé ń kó yẹn náà jẹ rí bó ṣe ń lọ kò ní bàjẹ́ àwa ní kò ní tán síbẹ̀ náà pé wọ́n tí wọ́n sì bá bàbá ṣeré náà wọ́n pọ̀ tí wọ́n dẹ̀ wà láyé tán wà láàyè àwa ní kò ní ẹ kó tọ́ síbẹ̀ sígbà tẹ̀ ń gbádùn ẹ̀ gidigidi ká tún mọ wá fún yín àtàwọn kan nínú onílù bàbá báyìí Sakara lọ́wọ́ ń gbá tí wọ́n mọ̀ gbá gidigidi ẹ wá nǹkan fìdílé tó dẹ̀ máa gbádùn ara yín gidi gan mo ti wà pẹ̀lú Alhaji Nureni Sunmola wọ́n jẹ́ onílù fún olóògbé Sikiru Ayinde Barrister àmọ́ orúkọ wọn náà alias wọn Alhaji àgbà ni ẹ bá ń kọ́ ara lé tó ń wò yín káàkiri bàbá mi wọ́n wò yín. salamu aleykum wa rahmatulahi wa barakatu mo tún kí yín in Jesus name o ọlọ́run á nífẹ̀ẹ́ yín ju bẹ́ẹ̀ ṣe fẹ́ràn wa lọ o kò ní bàjẹ́ o Nàìjíríà náà ní dàrú ẹ ṣé mo dúpẹ́ o. bàbá ẹ bá mi fìlú gbọ́n wọlé kọ́mọ̀ gbẹ̀yìn gangan lẹ́wà pẹ̀lú wa ń bí ẹ kí sàn ara lé ẹ pé. ẹ ṣé bàbá. ẹ̀yà 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 ẹ̀yà. ẹnìkan àti ìmọ̀lẹ́ ẹnìkan dákẹ́jà bí èṣù ẹnìkan àti ìmọ̀lẹ́ ẹnìkan. kábíyèsí o. bàbá ọ̀gá yín ni ẹ sáré fi ìlú kílẹ̀ ló ń bẹ̀yẹn fún ààrẹ tí ò bá yọ bá mi pé. mo ní ọmọ agbájé lọlá tápà ejinana bàbú tápà oríkì màmá ọ̀gá mi ni ìwòsàn ní ìtumọ̀ oríkì wọn alájà ṣe fáwọ̀ nínú Quran ìwòsàn ní ìtumọ̀ ẹ̀ ọmọ Salaudeen tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ gbogbo wọn àtọ̀gá mi mo ṣí fìlà forí adé o kò ní bàjẹ́ o ẹ ṣé bàbá mi ọ̀run rí ẹ o ẹ ṣé bàbá. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad kó máa bá gbogbo òkú ọ̀run àtọ̀gá mi ipò ọlá ńlá ló máa wà báyìí Barrister dancer lao ọlọ́ládé Sikiru Barusati mo ṣe bá ọ. ẹ ṣé bàbá. ájì ẹ jẹ́ àmúbẹ̀ náà ká bèrè tó pápá kẹ́bí tá a máa yà pọ̀ ẹ nà mọ̀ pé àsìkò yẹn ò pọ̀ tó yẹn àwọn olólùfẹ́ yín náà ń dúró dè yín jẹ́ ká sáré mú pápá ọmọ ọbọ gangan ni yín. ọmọ Èkó ni mí lágbolé gbàngbó ṣe lẹ́kọ̀ọ́ tó tábà wo background name yẹn ìyá ni wúrà bàbá ni jígí àmọ́ Nureni Sunmola ni mò ń jẹ́ gangan láti primary school Nureni Babatunde Sunmola ni mò ń jẹ́ Abẹ́òkúta nìyá mi Àgùrá ni nídìílé ìyá nídìílé bàbá yẹn màmá mi Abẹ́òkúta ni wọ́n bẹ́ẹ̀ ni. ẹ ṣé bàbá mi ìlú yìí torí kò sí bá ṣe máa sọ̀rọ̀ ń pa àmọ́ kọ́wọ́n yẹn fẹ́ gbọ́ ìbáṣepọ̀ tẹ́ni pẹ̀lú olóògbé Sikiru Ayinde Barrister sọ ń pa ẹ̀ àmọ́ ìlú tẹ́ gbé dání yìí ẹ bá mi sọ díẹ̀ ń pa ẹ̀ ṣé fọ́wọ́n tó ń wò tí wọ́n tẹ̀ yé wọn gan ìlú wo gangan lélẹ̀ ẹ bá mi sọ oríṣiríṣi nǹkan tẹ́ fẹ́ sọ ń pa ìlú kẹ́lẹ́ làwọn àwọn aráalé kẹ́lẹ́ làwọn lọ́yẹ̀ ń pa ìlú yìí náà. àkọ́kọ́ ọrùn ṣà náà máa ń pè. ọrùn ṣà. Sakara ló ń jẹ́ ọrùn ṣà torí ńgbà tá a wà ní kékeré láti primary school tá ti ń gbórin Barrister mo lọ sí Ansarudeen primary school ní Alákòóró lébùté èrò lẹ́kọ̀ọ́ níwájú ìgà olùsì tó ibẹ̀ làwọn màmá mi náà ti ń tajà tó ń ta proposition gbà ẹ̀ so tí rẹ́kọ̀dù Barrister bá ti jáde láàrin ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì àwa kan a ní róòlù kan báyìí ní class ẹ ṣàmọ̀ ní classroom àti ha sórí àtúnwá dáwó tọrọ kọ́bọ̀ láyé ìgbà kọ́bọ̀ oníhò tó yẹ pé tá bá ti kiri ọjà mo ti ṣe skul aláàárọ̀ mo ti ṣe ọlọ́sàn ìwọ̀nba kọ́bọ̀ oníhò tá bá ń rí gain tá bá ti wá lọ sí center níjọ́ Jímọ̀ ní sùúrà
lẹ́yìn àbárí cemetery yẹn tàbá ti jẹ pọ̀ mọ́ ìyá sẹ́ńtà tán àwa kan àti gbélù dání àkàn lọ́sẹ̀gbẹ́ kan àtún máa lòlù àmọ́sẹ̀ ti wa obìnrin náà wà nù wa tó ń kọ orin o tó jẹ́ pé àtún máa dodge meanwhile tó bá di Thursday Friday lálẹ́ Thursday yẹn àbí lálẹ́ Friday nígbà olùsì olóògbé Dr. Ààrẹ Sikiru Ayinde Barrister mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tó bá pè nígbà olùsì ńgbà yẹn ní ọ̀dọ̀ wa lẹ́kọ̀ọ́ mo tún wá ń gbèdùn mọ́ta lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá mi ṣáà mi yé yín kíní láyé ìgbà yẹn páànù yẹn ò ga tó kíní àti máa yọ̀ṣọ́ méjì ń bẹ̀ àti ní sẹ́ẹ̀tì ara wa ta lọ́ máa jíra wa ń lé pé lágbájá Barrister ń play bẹ́ẹ̀ yẹn tán bá ti ń play kọ́lọ́ foríjì bàbá Salami Ọ̀yádolú bàbá Wáídì kọ́lọ́ foríjì Wáídì náà torí Wáídì senior mi náà lòun náà ní band Barrister ní ní purọ́ meanwhile tàbá ti débẹ̀ àwa jókòó ìgbà yẹn náà sì máa ń ṣeré orí ìjókòó bí gẹ́gẹ́ bí àwọn bàbá wa Yusuf Ọlátúnjí kọ́lọ́n foríjì wọn so àwọn ọmọ kéékèèké àdúgbò àti mọ́ra wa àkàn àjókòó a tún máa bẹ̀bẹ̀ kan rán wa iṣẹ́ kíkà lè súnmọ́ wọn kọ̀ọ̀kan tó bá máa di tán bá ti pèrún Allahu Akbar tán bá ti pèrún báyìí àti máa wọ pé skul wà lọ́la àwọn máa sáyé lọ́lé. ẹ máa ń wọ abẹ́ dìlẹ́mọ́ ni. dìlẹ́mọ́ èmi àdúgbò tí mi ń gbé ni bọ̀dá kan máa ń ṣiṣẹ́ lápapá òun á ti jí níbi 3 sí 4 á ti máa wẹ̀ tó ẹ̀gbọ́n màmá mi ìyá mólíkàlà máa ń pè wọ́n kọ́lọ́n foríjì àwọn náà máa kàn hàn mí lọ́wọ́ báyìí ni ìyá mólíkà ẹ wá wo Nureni gbogbo ló ti máa ń lọ ní wíkẹ̀ndì báyìí gbìyànjú màmí ẹ jọ mo lọ sí jump Barrister ní ẹ̀gbọ́n màmá mi máa ní Barrister jump tí ó fò sókè màmí kò fò sókè sáìsì ẹgbà wa ti wà lẹ́yìn ilẹ̀kùn tí mi mọ̀ pé máa lùlù fún Barrister kọ́lọ́mbà mi gáfárà Barrister kọ́lọ́mbà mi gáfárà kọ́lọ́mbà mi gáfárà àti gbogbo òkú ọ̀run lọ́gbọ́. ṣé lù yẹn ṣe wá kọ ni àbí torí mo fẹ́ kẹ́ kọ́ ọ̀rá lé mọ bó ti di pé wá ń lù ní gidi bá mi mẹ́nu débẹ̀ ṣe kọ́ tó níyàn tó kọ́ yín ni àbí báwo ló ṣe jẹ́ kọ́ ní ṣókí. bá ṣe máa ń rí àwọn oníwéré lẹ́kọ̀ọ́ tó máa ń jí wéré tó máa ń lùlù wá sí agboolé wa àbí ní àdúgbò inspiration yẹn òun ló mú fún wa tabakàn tí mo sọ fún yín tabakàn ti wà lára ògiri inú owó skul tán fún wa tá a máa fi lọ jẹun skul tá a ti ń dájọ ṣọ́ọ̀mù iye làwa náà máa fi ń lọ́ra lù practice ńgbà yẹn gbogbo nǹkan tó bá ti lù yẹn àwa náà tún bọ́ sẹ́gbẹ́ ògiri àwọn rẹ́kọ̀dù Barrister àwọn lefty Abibu Olùwà àwọn bàbá Yusuf Ọlátúnjí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Sakara Ìgbàdé kọ́lọ́mbà mi foríjì gbogbo wọn tá a bá ti gbọ́ rẹ́kọ̀dù wọn yẹn àtún practice àtún wéé mọ́ wa lọ́wọ́ nìyẹn títí tí fi ń lùlù fún àwọn onífújì kéékèèké láti primary school láti 1974 mo lùlù fún Alhaji Tọ́yìbù Àlàmú bẹ́ẹ̀ lórí àwọn Ṣáwúrà lórí àwọn onílù míì Ṣéwú Àtàndá Sẹ̀líkà tó wà ní Ṣakí bẹ́ẹ̀ títí ìgbà tó wá di 1991. ẹ má ti mọ ẹdùbẹ yẹn ẹ ṣe ẹ̀yẹ́ rà lé iṣẹ́ ti di pé àgbà onílù ni wọ́n òun ló mú ọ̀ka gbọ́n wá sórí ètò ẹ̀ẹ́dìbí tó ti mú ẹ̀ẹ́dìbí tó mú dé wọ́n bá wa sọ bí wọ́n ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister ìbílẹ̀ fẹ́ mẹ́nu báyìí ẹ̀ẹ́dẹ̀ ti fẹ́ràn MFR mo fi sí ẹ̀ẹ́dẹ̀ ti fẹ́ràn Barrister láti kékeré báwo ló ṣe wá di pé ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn ní ṣókí torí ibi tá a máa yà á pọ̀ ní ṣókí ẹ bá mi mú pápápá. Olúwa ṣeun mo dúpẹ́ tó inspiration bí ṣe máa ń rí Michael Jackson tó ń act lórí stage àtàwọn Bob Marley eléré mi bẹ́ẹ̀ lọ ti mara Alhaji òun ló mú mi tó jẹ́ pé mo tún tẹra mọ́ ìyá mi ò kì í ṣe onílù bàbá mi ò kì í ṣe onílù àmọ́ nígbà tí máa lọ sábẹ́kúta bàbá ti lọ sọdún lábẹ́kúta lọ́dọ̀ àwọn ìyá mi bàbá ìyá mi ìyẹn ìyálù wọn máa fi kọ́ sára ògiri báyìí tó máa gbé tó máa lù báyìí mi mọ̀ bóyá onílù ni wọ́n àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbà tí màmá mi ṣaláìsí ní 1991 so mo máa ń lùlù fún mánu kan àfáàní bọ̀dá Alhaji Abdulateef Ọlọ́tọ̀ tó kọ kúlúmọ́ sáà àlàlí.
man sa'ala li hayridi faliyu sọlú alanabi. ẹ lùlù fún wọn. gbogbo rẹ́kọ̀dù èmi náà ni mo bá wọn ṣe ó dẹ̀ náìsì sí mi mẹ́wàá eré yẹn ń gbé wa káàkiri àwa lọ bá sẹ̀líkà ìyẹn Kàrímù Àyìndé a máa ń pè second barrister ní tirẹ̀ wọn àtàwọn ṣẹ̀gẹ́ máa ṣe wá Àtàndá Músílì Àríkẹ́ Banana Fuji gbogbo wọn Majesta everybody kọ̀ọ̀kan Àyùbá gbogbo wa lájọ wà ń gbà yẹn tó ọlá gbogbo wọn ò ní parun ọlá tèmi náà ò ní parun ọlá tẹ̀yin náà ò ní parun ẹ̀yin tẹ́ jẹ́ crew tẹ́ jẹ́ cameraman ọlá yín ò ní parun ẹ̀yin tẹ́ ń wò wá náà ọlá yín ò ní parun so a bá lọ bá play nígbà tó yá tí màmá mi ṣaláìsí Alhaji Abdulateef Ọlọ́tọ̀ ló wá sáré gbé mi ní Ṣakí ìgbà tí mo á dẹ́kọ̀ aṣòkú màmá mi tán ìjọ kejì ìjọ tá a ṣe ìjọ mẹ́jọ mo wá ní kí n sin àwọn ọ̀rẹ́ mi dojú ẹlẹ́gba láti ṣítà ládùúgbò wa jẹ́dẹ́bẹ̀ n bá pàdé kan nu mẹ́mbà àwọn Alhaji Sikiru Ayinde Barrister Alhaji Mọ̀rúfù Egbinọlá òun náà ti ṣaláìsí kọ́ lọ foríjì wọ́n ní alula kí ló dé láti jọ́ yìí Alhaji ti ń wá oní Sakara tó good meanwhile ṣé lórí wíńgì ẹyọ kan yìí gẹ́gẹ́ bí àwọn fútbọ́là yẹn àmọ́ ní màá wà wọ́n play fún ọ̀rẹ́ wọn kan mi fẹ́ dárúkọ lé iṣẹ́ ọ̀rẹ́ wọn yẹn ó má dàbí pé mo ń ṣe polówó ní Karena Junction ẹ dárúkọ tó farm chairman wọ́n ṣòkú màmá wọn èmi wá débẹ̀ mo wá jókòó sọ́wọ́ òkè jìnnìjìnnì tí màmá mi yẹn ó wà lára mi ìbẹ̀rù pé kí ni mo fẹ́ lù lọ́dọ̀ Barrister ẹni tí mo dẹ̀ kúrò lọ́dọ̀ ẹni Ṣakí tí wọ́n á ṣòkú lẹ́kọ̀ọ́ Barrister system náà lòun náà ń kọ́ ìyẹn Alhaji Kàrímù Àyìndé Sẹ̀líkà Ajélẹ́yẹ ìgbà tó yá èmi àtàwọn ọ̀rẹ́ mi méjì mẹ́ta kan la lọ ìgbà tó yá àti káàkiri eléré pọ̀ Alájà Queen Sàláwà Àbẹ̀ní ìyá mi kábíyèsí o gbowó lẹ́forí adé o so àlọ́sàgbò wọn náà everybody náà play nígbà tó máa di bí ọwọ́ tó fọ́ láàárọ̀ a bá tún jókòó sí ọwọ́ gegele yẹn àtúngbàgbé sùn lọ tó máa di bí nǹkan bíi tó 7 báyìí la bá tají báyìí tají nìyẹn àwọn ọ̀rẹ́ mi ní ìwọ tó wá síbi iṣẹ́ ẹ mọ nǹkan tó ń ṣe mí ìjáyà pé kí ni mo fẹ́ lù ṣe mọ̀ pé kọ́ gbé ọmọ primary school wá sí yunifásitì ìyàtọ̀ wà mẹ́ ìgbà tó yá làwọn bọ̀dá Billy the Kid àkúlàmọ̀sù gbogbo wọn àti àwọn tó tún mọ̀ mí gan àti Mọ̀rúfù Egbinọlá tí Alhaji dẹ̀ ti lọ àṣọ ń lọ play lódò Ògbólú níjọ́ Sunday yẹn eré sátidé náà ṣe lọ́ bá ṣù mí sọ́kọ̀ irọ́ o ò ń bá a lọ play yìí ni o ò ń bá a lọ play yìí bí ṣe bá wọn dé odò Ògbólú nìyẹn àbá lọ play fẹ́ nìkan mo ti gbàgbé orúkọ nítàn. báwo nìyẹn ṣe wá jẹ́ Ṣẹ́gun ní stage yìí àbẹ́ ìwòran náà ni. ìgbà tá a dòdò Ògbólú bẹ́ẹ̀ ni a ti dòdò Ògbólú bí nǹkan bí ọwọ́ aago 9 sí 10 àwọn tèmi kọ̀ọ̀kan àṣà ń sọ̀rọ̀ torí amọ́ra wa àwọn mẹ́mbà àwọn band member náà àmọ́ tí a ti mọ́ra wa gbogbo wa ìkọ̀ọ̀kan náà wa tún mọ́ra wa àtàwọn míì tó wá láti Ìbàdàn Ìkòròdú Ẹ̀pẹ́ nǹkan àtàwọn tí kò ń bí Alhaji máa dé eré ọ̀sán nìyẹn eré ọ̀sán ni Alhaji máa dé ní bàbá ti dé o bá dẹ̀ débẹ̀ wọ́n ní lọ kí Alhaji mo tẹ̀ ń kí wọn sàlámù àlékún mo ń bẹ̀rẹ̀ bí àwọn àfáà lọ́rin ẹ foríjì mi o Alhaji ní káìfà mo ní alihamudulilayi wọ́n ní báwo ni wọ́n ní o ti lùlù fáwọn onílé kéwúrí mo ní bẹ́ẹ̀ ni kí ló dé ṣùgbọ́n ní kó wá play lánàá kí ní kan mo ní Alhaji ẹ má bínú màmá mi ló ṣaláìsí pé báyìí pé kíní ẹ wà lára mi pé wọ́n ní kí n má bínú Alhaji bá gbé kíní ẹ kó lójú mi lónìí ṣé bàbá àwọn ò ṣaláìsí ni nǹkan báyọ̀ ní kíní kọ̀ọ̀kan pé dísàndà kọ̀ọ̀kan bóyá gbé kíní ẹ ó ṣàní kí lórúkọ mi mo ní Nureni Sunmola kọ̀ọ̀kan ó níbo ni mò ń gbé mo ní Sùúrùlérè ní ṣítà lẹ́gbẹ̀ẹ́ báńkì ò lè mọ off Akérèdé kọ̀ọ̀kan ó ní mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó wá fún mi kọ́rẹ́jì kan ó ní kí n ṣáà máa
bí òun ní question káwọn náà máa bí mi question wọ́n ní ìmọ̀ question tí máa bí mo ní wẹ́ ẹ máa ń wá sí ilé wa ilé yín mo ní ṣítà ẹ̀yin àti máníjà yín ìyẹn bàbá mi Àdìsá Pẹ́lẹ̀ mo láwọn ọlọ́kọ̀ àǹtí mi rí sí Àdìsá Pẹ́lẹ̀ ọlọ́kọ̀ àǹtí mi lónìí báwo ló yẹ jẹ́ sí rí sí mo ní màmá tó bí àǹtí mi rí sí làbúrò bàbá mi nǹkan ọkọ̀ báyẹn ìyẹn rí sí ọlọ́jọ́ kò sọ́kọ́ tó máa ń kì àwọn Àdìsá mi Pẹ́lẹ̀ o ọkọ̀ rí sí kí á tu ọlọ́jọ́ kò sọ́kọ́ kábíyèsí o tó bẹ́ẹ̀ aṣá sọ̀rọ̀ ẹjọ́ sọ̀rọ̀ yẹn gbà yẹn gbogbo bẹ́ẹ̀ ń bèèrè question àwọn náà bèèrè question Alhaji kó àwọn apèdè ìjọ ìmọ̀ ọkọ̀ gbọ́gbọ́ lóhùn yẹn rí bó o tiẹ̀ ti dìbò bó o ti dìbò ó ti wọlé Alhaji ní kí n máa lọ ṣe fàájì mi pẹ̀lú àwọn pípù mi nǹkan ọkọ̀ ìgbà yẹn là ń lo cover stage bí ṣe bọ́lẹ̀ lọ bá wọn nìyẹn n bá lọ kí àwọn tó pè mí wá n bá dúpẹ́ lọ́wọ́ ìgbà tó wáyà làwa bẹ̀rẹ̀ play. báwo lérè yẹn ṣe lọ kásáré mu pápápá eré ìjọ yẹn ṣé bàbá náà rí pé ṣe yẹn yàtọ̀ ẹ bá mi mu pápápá ṣe. Alhaji ní nǹkan kan a lè má ṣe practice even ká fẹ́ wọ studio Alhaji máa fún wa ní courage tó jẹ́ wípé a ní òun máa yà sí nígbà tí o òun máa yà sí bíi o òun máa yà sí ọ̀dọ̀ lágbájá o nǹkan tó play ní last play yẹn ọ̀sẹ̀ kejì tí mo join Alhaji la lọ ṣe first record. mi fẹ́ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ ń pa stage yẹn ká tó wá bọ́ sí rẹ́kọ̀dì àkọ́kọ́ tẹ bá olóògbé ṣe. so bí ṣe ṣàbà wọn play nìyẹn. ó lọ dáadáa. Alhaji ní nísìn o ti do Onilu Barrister o mo tún wá ń wúra mi ní èmi náà Onilu Barrister Onilu Barrister àwa play tán. Alhaji bá pè mí ó ní nísìn tó bá dijọ́ Tuesday kó wá bá mi ní ilé wọn tó wà ní number 6 Olúchesí way lọ́kọ̀tà Taiwo bus stop. ilé tó jóná nìyẹn àwọn mẹ́nubà bẹ̀ náà ní ṣókí. ní Okoroṣá bá débẹ̀ ìjọ yẹn wọ́n ní wá láago 10 èmi ti débẹ̀ ní after 8. kí ló dé ẹ̀ súnlé ni. mo súnlé. ẹ ṣe wá débẹ̀ láwọn ní aago 10 aago after 8. mi lè disappoint ọ̀gá mi. òpè ni ló ń ṣọlá àníkọ́lọ́ ń bá mi gáfárà wọn. àmín. ní kúkúrú mo ṣáàdé bẹ́ẹ̀ àṣé Alhaji tí mo pé mo ti dé náà wá ní kí gbẹ̀gáàdì wọn àbí gate man security anyone pé kọ́ ní kó pè mí wá pé mo mú dókè nìyẹn ṣàjókòó. ẹ lọ bá bàbá lókè. ṣe jókòó nìyẹn báwo ni kíní kankan wọn ní Ṣakí ló ti ń bọ̀ mo ní bẹ́ẹ̀ ni kankan pé màmá mi tó kú this and that àṣà sọ story mo sọ gbọ́ everything ìgbà tí wọ́n sọ story màmá mi tó ṣaláìsì ìyẹn ni Alhaji fi ṣe bí kò ṣe lágbára tó kò sólóògùn tó lè rí ti kú ṣe ọ̀rọ̀ tájọ́ sọ yẹn náà fi ṣe other side fantasia yẹn. rẹ́kọ̀dì lọ kọ́kọ́ bá bàbá ṣe. fantasia náà ni. òun náà ni ọ̀rọ̀ yẹn. orí ń bẹ lẹ́nu Alhaji àgbà àwọn náà sọ mí ní Alhaji àgbà ṣe mọ̀ pé ọ̀gá máa ń láìkẹ́ ọmọọṣẹ́. bẹ́ẹ̀ni. tẹ bá dẹ̀ mú àìdíà lọ fún Alhaji ó máa gbà àìdíà yẹn wọ́ọ̀kì ń gbà yẹn o kò wọ́ọ̀kì ń gbà yẹn o ó máa gbà ìgbà míì máa wà tó jẹ́ pé Alhaji kàn lè ní Alhaji ní ó sọ nǹkan kan fún mi ó kọrin kan fún mi kíní kan kí n tuntun kan kí n ṣe gbá kì í ṣe mi nìkan gbogbo wa náà la máa ń mú àìdíà wá fàlàjì ṣọ́ mi yé a máa ṣàlàyé fún ọ pé báyìí kò ní discourage wa sọ pé ẹlòmíì tẹ́rù bá ń bá ní you are a coward ojú ni ẹ so mind kíní kankan torí ó máa ń sọ nǹkan kan ní sílẹ̀ ń tọ́lọ́hún á lóun kọ́ lóun jẹ́ barrister á lẹ́yìn tẹ sọ̀ráǹdì òun ni barrister ó ní a kò máa ń fi òun ṣe public figure síwájú pé this and that dórí aṣọ tó máa ń wọ̀ á ní aṣọ tó ń wọ̀ yìí òun ò rà fún fashion uniform ló jẹ́ fóun. bàbá báwo ni rẹ́kọ̀dì yẹn ṣe lọ torí rẹ́kọ̀dì yẹn jiná gidi fantasia yẹn ṣé ká mú díẹ̀ ń bẹ̀ àgbà nìkan yín dà àwọn òbí tó lọ síbà lọ rè ìwọ ṣe bí ẹyẹ kú ọ̀rọ̀ yìí lọ bí òwe ọba ìkọ̀kọ̀ lọ́sẹ̀rẹ̀ pẹ́ẹ́pẹ́ tó ń lọ
so ti yé yín so kọ̀ọ̀kan Alhaji ṣàṣe orin yẹn. apá kejì ẹlẹ́ ti kí olóògbé ìyẹn kọ́. akímúdà ṣírù náà ló ní ọwọ́ ìsàlẹ̀ rẹ́kọ̀dì yẹn létà ló ṣe wà ní bí n bá rí Sikiru eré ní mo ní kò nílé ṣe. ọwọ́ tálẹ́jọ́ wà lẹ́gbẹ́ ńgbà yẹn tẹ́ bá rántí tẹ́jọ́ ṣiṣẹ́ ní àwo yẹn tẹ́ bá rántí tó dán wọn nílùú ńgbà yẹn. àkọ́kọ́ ọ̀gá mi Alhaji Dereju Yekini bàbá ọ̀gá mi Alhaji Bashiru Ajani ọmọ Ìlá láàrọ̀gún sànìrè ọmọ lọ́la ọmọ ọba ni o. àti olóògbé Babátúndé Bàlíngà Ṣẹ́gun Àkọ́bí òun náà lu jazz Falaki Mukaila Ìdèrè Kamoru Jinod Marufu Egbinọlá Angulu Suraju Jinodu a máa ń pè lángulu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Kamoru Àyàndáre ọ̀pọ̀lẹ́yìn ní dára Kamoru Àyàndáre Súlé Àkànfẹ́ kọ́lọ́n foríjà àwọn yẹn náà yọ mi ye Bánirẹ́ àkúbà orí àkúbà làwọn yẹn wà bẹ́ẹ̀ 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 bí Alhaji Abidin àwọn yẹn wà lamẹ́ríkà báyìí then bọ̀dá Tájù Pélé bàbá gbà káfàtà Tajudeen ní mi pélé ẹ ṣe bàbá Fantasia yẹn 91 àbí nǹkan nìyẹn 1991 ni ẹ ṣe bàbá torí àwọn olólùfẹ́ yín náà ń bá yín lọ ẹ jẹ́ àsọ̀rọ̀ ń pa mi ò bẹ́ẹ̀ 93 àbí nǹkan lẹ ṣe dimensional ẹ jẹ́ àmẹ́nubà yín díẹ̀ náà torí àwo yẹn náà ó kì gidigidi tèmi kan fẹ́ràn gidigidi dimensional Fuji tí mo gbé dé Alhaji àgbà mo tún gbé kan yọ adé ti yí Fuji padà o sínú kílẹ̀ ń lù sí yẹn okùnrin yọ. okùnrin yọ sáré ẹni báwọ̀ kó bọ́ọ̀lù bí. other side ẹ̀ náà ti fi màmá wa ìyẹn ni màmá Simbi Ayabiola Tinúkẹ́ Fáyẹlẹ̀. Ta ni bàbá ń fún lóhùn gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ rántí ẹ ní mọ̀ gbọ́ o. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá náà ní pàpà ẹni bàtàbà kò má ṣe bínú o bálájì ṣe máa ń kọrin nìyẹn ṣẹ́rí gbogbo nǹkan tálájì máa ń kọ ẹ mọ̀ òun kò ń sọ tiẹ̀ neutrally ṣe máa ń pé àìmọye nǹkan mi ń ṣẹlẹ̀ sẹ́lòmíì nínú yàrá ẹ̀ bẹ́ẹ̀ ni táwọn èèyàn mọ̀ ń ta tó dẹ̀ jẹ́ pé tálájì bá kọrin yẹn tó jẹ́ pé ẹni ìyá ní nǹkan báyìí ṣẹlẹ̀ sóhun rí ìgbà tí mò ń gbé Mushin gbà kan bàbá kan wà lè wá bàbá yẹn ní òun ti ṣiṣẹ́ ní reluwé rí ìgbà tí Alhaji kọrin nínú reality tó ní ìgbà tí mo ṣe dáfó kọ́ńdọ́kítọ̀ ó báyàn púpọ̀ lọ bàbá yẹn tó bá ti dijọ́ environmental báyìí bàbá yẹn máa yí speaker yẹn báyìí a ní Alhaji àgbà èmi ló ń bá wíwá ní wá gbọ́ iṣẹ́ owó ẹ̀. torí kó orin yẹn náà bá wọn lọ. bàbá yẹn nígbà tóun ti ń ṣe fún fámìlì ńkọ́ bóyá Barrister ti mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sóun rí ni. ló fi ń kọ́ bàbá nínú dimension máa bí ní gẹmọgẹmọ ilẹ̀ ní onílù kan tẹ̀lú Agbájẹ́lọ Láyìndé ni mi yóò apàtẹ ètè mákùtà. ẹ ti sẹ́ bọ̀kọ̀ èdè Ghana ni manager wa kan wà bóyá stage manager àtàwọn pè ní ẹ ti sẹ́ bọ̀kọ̀ èdè Ghana ni a mọ̀ fi lulu. mo ṣáà máa ń gbọ́ mọ̀ pé ẹ gbọ́dọ̀ mọ̀ ń pa ẹ̀ lẹ́fi pé wọlé. bẹ́ẹ̀ ni o. ẹ ṣe bàbá bò ń gbádùn bàbá ó tó rẹ́kọ̀dì mélòó lẹ bá olóògbé Sikiru Ayinde Barrister ẹjọ́ ṣiṣẹ́ tẹ kó pa ó tó mélòó tẹ bá rántí. alhamdulilayi láti 91 tí n ti join wọn mo ti ń bá wọn ṣe rẹ́kọ̀dù mi ì lè sọ pé iye báyìí even gan àìmọye jingles mi ta ṣe pẹ̀lú rẹ́kọ̀dù. 91 etí títí báwo dígbà bàbá àwo tí bàbá ṣe kọ́yìn náà ẹ kó pa ń bẹ̀. títí 2010 kọ́lọ́mbà ń foríjì ọ̀gá mi bàbá gbogbo wa lẹ́gbẹ̀ẹ́ kejì náà lẹ́ẹ̀kan sí mi ní tún gbàgbé bàbá wa tó tún jẹ́ bàbá ọba nínú Fuji tó yẹ pé àwọn náà wọ́n tún tàn mọ́lẹ̀ fún àìmọye onífuji fún àìmọye onílù Alhaji Chief General Alhaji Akọ́láwọlé Kọ̀lẹ́ntì Àyìnlá ẹgbẹ́ ọlọ́run ọba iwájú ọ̀pẹ́ ibi tí ń rí sí wọn ní tẹ́lágbọ́rọ̀ ọlọ́run orúkọ wọn náà ní bàjẹ́
orúkọ wọn ò ní bàjẹ́ orúkọ wọn ò ní bàjẹ́ then bàbá mi náà K1 the ultimate bó ṣe bá o Mayegun the first ìbà fáwọn náà o ìbà fáwọn náà àti màmá wa Alhaji Salawa Abeni ìbà fáwọn náà àti àwọn ọ̀gá mi Alhaji Shinu Akanni kọ́lọ́n foríjì Ṣàwúrà Alhaji Toyibo Alamu Alhaji Pasuma Alhaji Saheed Òṣùpá bàbá wọn bàdàn kankan bàbá wa Sàwábà kankan náà wà ń bẹ̀ o. àwọn Sàwábà gbogbo ẹ̀ náà mo ti ń kó pọ̀ Caterpillar gbogbo wọn everybody Alhaji Taju system àtẹ̀ntì ìrántí Ọlọ́run rántí gbogbo wọn. bẹ́ẹ̀ ni sà. àwọn aráalé á máa wò ó torí mọ̀ kí ọ máa fẹ́ kí béèrè ń gbé ẹ ti sọ pé láti gbogbo àwo tẹ ṣe láti gbàdúrà lẹ́ bá wọn ṣe ṣẹ́yìn àti bàbá olóògbé Sikiru Ayinde Barrister ṣẹjọ sódìgbẹ́ náà jọ ṣeré jáde ṣe bá bàbá jayé kúrò ní dáadáa ṣẹjọ jayé káàkiri tó bá yẹ pé lóòótọ́ náà wọn lúwo kọ̀ọ̀kan lẹ́jọ́ dé pẹ̀lú olóògbé Sikiru Ayinde Barrister. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣèbí mo sọ pé 91 ni mo join wọn bẹ́ẹ̀ni gbà tó di 93 a lọ sí London France Germany Belgium Holland Aberdeen Scotland Holland bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà Europe yẹn ìgbà tó di 94 mo wá bá wọn lọ sí America àti Canada ibẹ̀ ni orin mo ṣeré ní Canada ìlú ẹ̀ ló ń dún. ta ló bímọ. ìyàwó Alhaji ló bímọ ìyàwó ọ̀gá mi ló bímọ. ẹ tún wá fi ṣe àwọn orin èyí tí máa fẹ́ ka yà sí Alhaji tó rọ̀ wálé tó ń tẹ̀lé wa ẹ mẹ́nu bà ilé ọkọ́ta yẹn nígbà tó jóná ẹ dẹ̀ ṣe àwo kan ń fánò tó bá lọ yes. bóyá ṣókè bá mi sọ́n pa ìgbà tí kìíní yẹn ṣẹlẹ̀ àti báwo ló ṣe rí lára olóògbé Sikiru Ayinde Barrister torí ìṣẹ̀lẹ̀ ńlá ló ṣẹlẹ̀ ńgbà yẹn tẹ́yìn dẹ̀ mọ̀ ń pa ẹ bá mi sọ ní ṣókí kan ara lé. kọ́lọ́ ń ṣàánú wa ṣàdédé la gbọ́ pé ilé Alhaji jó a dẹ̀ ń pera wa àwa mẹ́mbà a dẹ̀ débẹ̀. wọ́n ní bàbá wà ní ìjọ yẹn. bẹ́ẹ̀ ni bàbá ṣẹ̀dé láti London nígbà tó dẹ̀ yá ó dẹ̀ di pé a débẹ̀ gbogbo òkè báyìí ló ń jó ìgbà ìṣàwòkọ̀ ọ̀pọ̀ báyìí Ọlọ́run ṣọ́ Alhaji Ọlọ́run ṣọ́ wọn bọ́lẹ̀ ṣọ́ mi yé ọ̀pẹ̀ ní fọlọ́run pé Alhaji ò kú síbẹ̀ níjọ́ náà tó. lẹ́fi wá ṣe àwo bàbá fi wá wọ sílẹ̀ tí bàbá ṣe àwo ìfánù yẹn. àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn wọ́n ṣà ń bu omi wọ́n ṣà ń ṣe gbáṣà sorry sir wọ́n bu omi wọ́n ń ṣe gbáṣà wọ́n ṣà ń ṣe gbogbo but wọ́n nígbà tí bá ṣe gbọ́ o wọ́n nígbà tí àwọn panápaná máa dé wọ́n ní kò tún sómi nínú mọ́tò kọ́lọ́ ń ṣàánú wa Nàìjíríà tí ẹ̀tún ti dáa jù bẹ́ẹ̀ lọ everything is ó ti wà okay so ọpẹ́ ní fọlọ́run so kọ́lọ́ ń bá mi gáfárà ọ̀gá mi. àmín ẹ jẹ́ ká sọ̀rọ̀ ń pa ìkànnà àwo tó jẹ́ pé lẹ́ni tí bàbá ti fayé lẹ̀ tí bàbá lọ kò tí ì sọ lónìí kankan tó ṣe àwo tó bá àwo yẹn ní reality sítorí reality wọn tó ṣe mú dẹ̀ mọ̀ pé ẹ ti mẹ́nu bà á wẹ́rẹ́ báyìí sí mo fẹ́ mọ̀ ìgbà tẹ́ fẹ́ pọ̀ àwọn ìgbìmọ̀lẹ́ ti ṣàwo yẹn ìgbà tẹ́ fẹ́ pọ̀ pọ̀ àwùjọ àwọn yẹn jìnnà gbogbo kò sẹ́ni tó máa gbọ́ tí ò ní ẹ bá mi sọ díẹ̀ nípa àwo reality yẹn. wẹ́ gbogbo ẹ̀ ó yọ lọ́hùn reality yẹn dùn so tí ọ̀gá mi bá ti ní àkíyèsí kan ó máa kọ́ sórin ṣé mo ti kọ́kọ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá nà ní pápá ẹni bá tàbà kò má ṣe bínú Alhaji máa ń pè wá á ní kí ni ìwọ ní ní idea kí ni ìwọ ní ní idea kí ni ìwọ ní ní idea oníkálukú ṣáà ń sọ tiẹ̀ Alhaji ò bu ẹnì kankan Barrister ò bu ẹnì kankan. àrùbọ̀ wọn ẹbí ni bàbá ń bá wí nǹkan kan ni. kò bẹ́ẹ̀ bí kankan wí o kò bẹ́ẹ̀ bí kankan wí o ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn èèyàn dúdú Barrister náà ti sọ ibì kan náà lásùn sí ọmọ ibùdó Ádámọ̀ làkọrí sí ayé nìyẹn. ayé ni so Alhaji ò bẹ́ẹ̀ nìkan kan wí o Alhaji ò bẹ́ẹ̀ nìkan kan wí. ìlú wo ni ìlú yẹ gangan 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 gangan. òkè kájòkè abájẹ lọ lága jù wọ́n lọ òkè kájòkè. ẹnìkan Fuji o ẹnìkan Fuji o màálùlù fún yẹn ẹnìkan Fuji o. ó kì í mo náà kọ́ ara lẹ́nu àfẹ́ mọ bí yẹn ṣe lọ gbogbo ilẹ̀ jọ pẹ̀lú ẹ bá mi sọ díẹ̀ bẹ́ẹ̀ ṣe pé ẹ pé ẹ lẹ́kítọ̀ wa. a máa pera wa a máa arrange pé
kí ni wọ́n ní idea even ordinary packer wọ́n lè mọ idea wa pé ládùúgbò àwọn wọ́n ń dáṣà báyìí àdúgbò mi náà wọ́n ń dáṣà báyìí àdúgbò tí yín náà wọ́n ń dáṣà báyìí àwa join ẹ̀ mọ́ra wọn àwa join ẹ̀ mọ́ra wọn àwa join ẹ̀ náà even gan Alhaji gan máa ń compose fún wa ní studio gẹ́gẹ́ báwa náà ṣe máa ní Alhaji àgbà Aláyìndé máa fa àdúrà sí ilẹ̀ kò sí ohun tó tóbi tó jẹ́ àdúrà ó lè jẹ́ kan nu wa náà ló ṣàlàyé fún àbí irú rẹ́kọ̀dù Fuji explosion tó fi kí Alhaji olóògbé Alhaji Lanihu barakala ò barakala barakala ò barakala wàfíìnà wàfíìkùn barakala ẹsẹ̀ kalẹ̀ gbogbo ẹsẹ̀ kalẹ̀ kí ló mú ìlú yẹn jáde à ń lọ sí kútọ níjọ́ kan àwọn ọlọ́pàá wọn ní ẹsọ̀ kárẹ̀ gbogbo ẹsọ̀ kárẹ̀ ẹ̀yin wá fi pẹ̀lú àwọn fi pẹ̀lú pé ẹsọ̀ kalẹ̀ gbogbo ẹsọ̀ kalẹ̀ ẹsọ̀ ìtàlù sí àárín yẹn nìyẹn kábíyèsí rẹ̀. ṣẹ́ni bọ́ ṣe ń àwọn àlọ́ torí nǹkan tètò náà dá lórí ni pé ọ̀pọ̀lọpọ̀ kankan tí ò yé wa táwa kàn ń gbọ́ tá à ń jó sí tá à ń mì sí wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn ló ń yọ̀nà ní wọ́n dàmọ̀ pé ẹ̀yin aráalé náà bó ṣe ń lọ ẹ̀yin náà ń gbádùn ẹ̀ gidi gan kò ní bàjẹ́ bàbá mi nígbà tèmi àti yín sọ̀rọ̀ a sọ̀rọ̀ débi pé olóògbé Sikiru Ayinde Barrister àná lọ́jẹ́ sí yín amẹ́nubẹ̀ ń pé wọ́n ẹ fẹ́ bá mi tàn mọ́lẹ̀ sí díẹ̀ kó lè tún rí àwọn aráalé nìyẹn náà torí mi fúnra mi gan náà kò yé mi dáadáa. tó alihamudulilayi dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ alihamudulilayi rọlámi tó àǹtí mi rí Sikat mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn àtọkọ wọn Alhaji late Adisapẹlẹ tọkọ tìyàwó ni wọn àbúrò mi Sikira Yínká so òun ló bímọ fàlàjì so ọpẹ́ ní fọ́lọ́run. so ni bàbá ti sáré fi wá kọ̀ǹpó àwo yẹn ló ti kọrin yẹn àwo wo nìyẹn tí tó ti kọrin Sikiru. kò sẹ́ni tí ò mọ rẹ́kọ́ọ̀dù yẹn. ẹ̀mí fọwọ́n tó tún wò náà ṣe bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ lùlù sí gbà yẹn náà. irọ́ pàdé tó fọmọ rẹ lóyún ìjọ ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ń lọ Sikiru ló ṣẹlẹ̀ sí Ayinde pàdé tó fọmọ rẹ lóyún. ẹ jẹ́ ká adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báwo wá ní ìbáṣepọ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ torí lára Ifioroweoro tá a máa ń ṣe pẹ̀lú àwọn olórin lọ́pọ̀lọpọ̀ a máa ń bèèrè nígbà báwọn ní ìbáṣepọ̀ olórin àtọ̀wọn onílù ọ̀pọ̀lọpọ̀ la máa ń gbọ́ pé ọ̀rọ̀ oríṣiríṣi kan máa ń dá wàhálà lẹ̀ láàrin àwọn olórin tá a ti ṣe Ifioroweoro báwọn ní ìbáṣepọ̀ olóògbé Sikiru Ayinde Barrister àtẹ̀yìn ọmọ ẹgbẹ́ nígbà tó wà láyé. ọpẹ́ ní fọ́lọ́run gbogbo àwọn ọmọ ẹgbẹ́ a sì múra wa ní ọ̀kan ṣoṣo báyìí a ní ẹgbẹ́ kan Dr. Sikiru Ayinde Barrister Memorial Band although anybody lè pè mí anybody lè pè yín náà anybody lè pè anybody pé ẹ wá bá a ṣiṣẹ́ ń bẹ ẹ wá bá a ṣiṣẹ́ ń bẹ àmọ́ táwọn Alhaji Diroju tó bá ti gba play ìbàjẹ́ yìí náà lẹ mú play wa a tún máa sáré pera wa jọ a tún kọ́pù lára wa ó yá àlọ́ṣeré yẹn lórúkọ Alhaji Sikiru Ayinde Barrister. so ìyẹn wà bẹ́ẹ̀ báyìí. a wà intact kò síjà láàrin gbogbo wa a múra wa lọ́kàn torí a lè gbàgbé bàbá yẹn a dẹ̀ fẹ́ gbàgbé ẹ̀ Ọlọ́run foríjì wọn. báwo ni ìbáṣepọ̀ ẹ̀yin ẹgbẹ́ pẹ̀lú àwọn ẹbí olóògbé Sikiru Ayinde Barrister báwo ni ìbáṣepọ̀ yẹn. gbogbo wa nífẹ̀ẹ́ ara wa gbogbo àwọn ọmọ Barrister náà láìkí wa even gan ẹjẹ kọ́kọ́ tẹ̀ rántí ìyá mi kan Àṣàbí Adé Alájà Mọ̀dínọ̀t Bàrí máa dé àwọn oníkùránì nìyẹn kùránì kan ojúmọ́ kan kùránì kan Àṣàbí Adé tápà lè ń pe kábíyèsí ìyá mi Àṣàbí Adé ohun ẹ̀ ò ní há lágbára Ọlọ́run ọba ò ní tẹ́ǹbì tó ti ń fẹ́ràn ẹ̀ torí òun náà kò fi wálẹ̀ nígbà kankan ìyẹn Àṣàbí kò fi wálẹ̀ nígbà kankan Àṣàbí Adé. pẹ̀lú àwọn ìyàwó nǹkan kan náà ìbáṣepọ̀ yẹn ń ṣe rẹ́gí. everybody ẹ mọ̀ pé family kan ni àwa àti ẹbí yẹn mo sọ nǹkan kan síwájú mo ní kò sí anything tó bá máa happen Alhaji máa jẹ́ ká mọ̀ àwọn ọmọ máa mọ̀
àwọn family máa mọ̀, àwọn ìyàwó náà máa mọ̀, àwọn ọmọ máa mọ̀, everybody àwa members náà máa mọ̀. Alhaji ò dẹ̀ kí n purọ́ fún wa ìyẹn Barrister kọ́lọ́n foríjì wọn ń purọ́ fún wa kọ̀ọ̀kan òun ni mo yẹ sọ pé tí anybody tó bá ní idea Alhaji máa ní kí ni orí sọ̀rọ̀ yìí kí ni orí sọ̀rọ̀ yìí kí ni orí sọ̀rọ̀ yìí kọ̀ọ̀kan ṣé omi yé kó dẹ̀ tún mú orin jáde. níbo lẹ wà nígbà tí ẹ gbọ́ pé ọ̀gá yín olóògbé Sikiru Ayinde Barrister wọ́n fayé lẹ̀? Ẹ bá mi sọ bí ọ̀rọ̀ yẹn ṣe nígbà tẹ́ gbọ́ pé ọ̀gá fayé lẹ̀. December 16, 2010 mo wà nílé mi ní ìgbà yẹn ni mo ń gbà láfíà mo ṣe ṣàdédé ni àǹtí mi pè mí ó lọ́kọ ń pè òun láti London pé wọ́n ní báyìí pé ọ̀gá mi ò wọ́n ṣaláìsí mo ní irọ́ mo kọ́kọ́ lọ tọ́ílẹ̀tì àkọ́kọ́ brrrr bọ̀dọ̀ ọdún ẹlẹ́kejì mo lọ tọ́ílẹ̀tì brrrr ẹlẹ́kẹta brrrr kìíní yẹn ó bà system ọ̀tá mi jẹ́ ó ní yé tó jẹ́ pé ta ti ń gbàdúrà Alhaji dẹ̀ tún ní ó dẹ̀ gbà yẹn ó ní gbà tó wà ní Europe yẹn tí wọ́n lọ ṣe ẹsẹ̀ yẹn tó padà sí London sọ mi yé pé Alhaji tá bá ti pe Alhaji báyìí Alhaji ní before December ending òun máa padà wá sí Seko kọ̀ọ̀kan báyẹn tá dẹ̀ ti ń rawọ́ tá à ń bẹ Ọlọ́run fàlàáfíà àmọ́ Ọlọ́run ló ní gbogbo everything kọ́lọ́n bá mi forí jíṣẹ́ kọ́lọ́n bá mi gáfà rẹ̀ kọ́lọ́n fọ̀run kẹ́ àmín. So ẹni tó máa kọ́kọ́ pè mí gbára lẹ́yìn àǹtí mi tó pè mí yẹn ìyẹn ni Alhaji Ṣínú Àkànní náà ni Nureni báwo ni kí ló ṣẹlẹ̀ sálàjì kí nìkan mo ní àǹtí mi ló sọ fún mi o báyìí pé ọkọ ẹ̀ ló pè láti London pé báyìí Alhaji Ṣínú Àkànní kọ́kọ́ ti fóònù ní làwọn ẹlòmíì ń pè mí àtẹ̀ntí mi mọ̀ àtẹ̀lòmíì ti mọ̀ tó jẹ́ pé ọ̀nà nọ́mbà àbí báwo náà máa ń sọ wọ́n ṣáà ń pè mí tó yẹ pé fóònù gan-an bátìrì ẹ̀ weak kò tún lọ recharge lẹ́sẹ̀kẹsẹ̀ ń bá gbéra ó di Chamber bàtà máa dé Chamber múra Alhaji Òbésèrè àwọn dúró Alhaji Òbésèrè dúró Papa tọ̀ síbẹ̀ wọ́n dúró àwọn oní Fuji mi náà dúró gbogbo wọn àwọn oní tíátà lórí ọ̀gá Pelu àwọn baba Suwe gbogbo wọn bẹ́ẹ̀ láwọn ọkùnrin lóbìnrin nínú àwọn oní tíátà àwọn Alhaji Ògògó gbogbo wọn àwọn Másọmọ Bọ̀dátúnjí gbogbo wọn everybody káká kọ̀ọ̀kan àwọn ẹlòmíì tún wá láti Ìbàdàn bẹ́ẹ̀ àwọn tí rántí àtàwọn tí rántí wọ́n pọ̀ tán dúró àti our former governor His Excellency bàbá mi Fáṣọlá lórí àwọn Alhaji Buhari ọlọ́tọ̀ Alhaji Jídé Òkúnnù lórí ọ̀rẹ́ Alhaji Kúlódò IB Ògògó Barrister twins Alhaji Lasisi ṣọ́ọ̀mí yẹyìn ọba Ayétòrò ń sìn bẹ́ẹ̀ lórí àwọn bàbá wa Àdìsá Òsì Ẹ̀fà bẹ́ẹ̀ àwọn lóbìnrin ní family bẹ́ẹ̀ àtàwọn míì tí ń rántí lọ́wọ́ yìí ẹni tí ń bá rántí dárúkọ ẹ̀ kó dáríjì mi ṣẹ́gẹ́ gbogbo wọn dúró tì wá wọ́n dúró àdẹ̀ṣe ó dẹ̀ yẹ wá even gan Alhaji Alágbádá gan tó ń ta rẹ́kọ̀dù Alhaji bẹ́ẹ̀ lóríṣiríṣi àná àwọn tó jẹ́ boys lẹ́kọ̀ọ́ káàkiri kọ̀ọ̀kan èrò yapa TBS náà láti ṣe. Alhaji kí ni nǹkan tí ẹ rò bẹ́ẹ̀ rí dìmú tó jẹ́ nǹkan tó wúlò fún yín nínú ìwà olóògbé Sikiru Ayinde Barrister tẹ́ bá dẹ́gẹ́ rí nǹkan ẹyọ kàbí méjì kan dìmú tẹ́ ẹ̀ mú lò tẹ́ kọ́ lára wọn kí ni. ó pọ̀ ó kọ́ wa bọ́n yẹn ṣe sùúrù ó kọ́ wa bọ́n ṣe ń purọ́ àìmọye nǹkan míì tó tún máa pè wá nídà àkọ́kọ́ tó tún máa lecture wa torí ẹ̀ láyé máa ń pe báńdì wa yẹn ní College of Sense a máa ń pe báńdì wa ní College of Sense Alhaji máa ń ṣí wa létí ó máa ń like láti máa advice yàn tẹ́ bá wo àwọn rẹ́kọ̀dù ẹ̀mí àwọn orin advice pọ̀ ń bẹ gan tó dẹ̀ yẹ pé irú àwọn rẹ́kọ̀dù yẹn náà máa ń play lórí afẹ́fẹ́
kì í ṣe àwọn rẹ́kọ̀dù táwọn ọmọ kan kọ́ sí tó kọ ìranù kan mi lè kọrin yẹn sórí afẹ́fẹ́ báyìí àláyéláyé ó déwọ̀ ó dòdì ṣé mi yé Alhaji fún wa ní courage tó yẹ pé báyìí this and that ọjọ́ tó bá dẹ̀ di pé bóyá ẹnìkan ṣẹ̀ a máa ń bára wa wí Alhaji lè máa sàn kankan ó lè jẹ́ àwa la máa bónítàn wí àbí kónítàn ń bá mi wí kò sẹ́ni tó correct o Ọlọ́run ọba nìkan ló correct jùlọ Allahu wáìdù ṣọ́ mi yé mo sì sọ gbólóhùn kan rí tẹ́lẹ̀ mo ní ta bá rẹ́ni tí ọ̀gá báyìí òun náà ni I'm sorry. àwọn náà gbà bẹ́ẹ̀ wọ́n á dẹ̀ gba correction. ìbà fúnṣẹ́. Alhaji ṣe mọ̀ ń pa ní Fuji waves ṣe máa wó yẹn ṣe ti débẹ̀ ń gbà yẹn. Wáídì ọ̀yá dolú ọlọ́lù ló lu Sakara sí. ló lu Sakara ń gbà yẹn. mo wà ní Ṣakí ń gbà yẹn. ṣe bá wọn bẹ àbí wọ́n ti lọ kẹ́yìn tó wọ́n lọ́lọ́ tẹ́yìn fi wọlé gbàdá. gbàtẹ́mi dé mi ò bá létà wọ́n tún pè padà sí band torí senior mi ni. bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀. bàbá ni dáàdi wọn ni senior àwọn Onilu pátápátá níbẹ̀ yẹn lọ́jọ́ bá Alhaji bẹ̀rẹ̀ so àtúnjọ ń gbàlù àtúnjọ play fúnra wa torí ńgbà míì tí n bá lọ wo eré Barrister máa ń ṣọ́ ọwọ́ wọn báyìí ni tó bá ti ń lùlù yẹn máa ń ṣọ́ ọwọ́ wọn bóyá ń lù inú mi náà máa dùn inú mi máa dùn bó ṣe ń lù mo tún máa ń kọ́gbọ́n kan tí ẹ pé táwọn èèyàn bá ń túmọ̀ ìlú yẹn lágbo àgàgà kan wá play ládùúgbò wa ìgbà míì táwọn bọ̀dá mi náà tó máa ń ṣe fàájì mọ́jú báyìí tó bá ní lágbájá ò tí ì lọ sùn ní àkànrà jókòó sẹ́gbẹ̀ẹ́ step gbogbo bọ́n yẹn túmọ̀ ìlú Yusuf Ọlátúnjí yẹn lèmi náà fetí kọ bí ìwà mọ̀ ẹ́ pé èmi náà máa dán nílùú. ìlú ibo dẹ̀ ṣe wà yìí ẹ ti fi tọ́ ọmọ ẹ ti fi tẹ́bẹ̀ ẹ ti fi tọ́ ara bó ṣe wà yẹn. mo fẹ́ràn wọn lọ sí yunifásitì náà Olúwa ṣeun ọpẹ́ ní fọ́lọ́run. ẹ dẹ̀ ti fi travel káàkiri àgbáláyé ìlú yìí náà ni. mi ò mọ lè jà àyàn àgálù ò ní jẹ́ kí gbogbo àtẹ̀ Ọlọ́run àwọlé abàṣẹ ń pọ́n àyàn àgálù lé àyàn àgálù á pọ́n iná lè àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ ètò yìí nígbà tí ò ní bàjẹ́ nígbà tí ò ní bàjẹ́ nígbà tí ò ní bàjẹ́. bàbá ẹ tún bá mi kí ọ̀gá yín olóògbé kẹ́ bá mi ṣàdúrà fún wọn ẹ bá mi kí wọn kó tó di pé a máa dágun kó dijọ́ mi ọjọ́ rẹ̀ bá mi kí wọn. Alhaji Nureni Alhaji Nureni wọ́n fẹ́ kàn sí yín torí ọ̀pọ̀lọpọ̀ wọn yẹn náà sì máa pè yín wọ́n fẹ́ béèrè àwọn ìbéèrè mi náà tá à ń béèrè níbí àwọn mi náà fẹ́ gbé ṣẹ̀lù fún yín bóyá kẹ́ wá máa kọ́ wọn ni bóyá wọ́n fẹ́ ṣèlú nǹkan ọ̀gá tó bá fẹ́ pè yín sí ẹ bá mi pe aago yín fún gbogbo wọn ní àgbáláyé tó lè pè yín sí. mo ń play for church mo ń play for muslim mo ń play for ní Fuji mo ń play for waka. ẹ pe aago yín. mo ń play for ní disco gan tó yẹ pé tó bá ń play àwọn onígbẹ̀dú yẹn wọ́n kàn ra fi mí sẹ́gbẹ̀ẹ́ kan báyìí wọ́n ní àwọn Joshman nìyẹn. àwọn dàbí remix ìgbà mi wọ́n á play sequence fún mi báyìí màá dẹ̀ rárá máa fi ìlú yẹn sí ìgbà mi wọ́n tún máa invite mi sí studio mo lè máa lùlù mi lè máa ṣe anything. bàbá ẹ má gbàgbé aago yín ó ṣe pàtàkì ẹ pé fáwọn ará ilé kó tó di kẹ́ ẹ má gbàgbé ẹ pé. 080 23 58 59 22 080 23 58 59 22. ẹ ṣe bàbá nọ́mbà bàbá nìyẹn fẹ́yìn tẹ́ bá fẹ́ pè wọ́n tí mo kẹ́ máa pè sí wọn ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ kàn sí wọn náà torí bá ṣe máa ń ṣe lórí bí a máa ń múnà àwọn èèyàn dùn tẹ́yìn náà bó ṣe ti múnà wá dùn yẹn ẹ kí bàbá ẹ gbà ká nọ́mbà bàbá ẹ fi nǹkan ránṣẹ́ sí bàbá ẹ dẹ̀ pè wọ́n náà fọ́wọ́n iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe lọ́lọ́kan ìjọ̀kan náà ọwọ́ à ń bí ìlú Èkó láwà wọ́n á gbágun yín ẹ bá tọ́ fẹ́ pé lónìí nígbà tí ni kíákíá lọ́mọ dání lọ bàbá mi
nígbà tí ò ní bàjẹ́. àmín bàbá oníwo ni kí fún yín tàfẹ́ gbogbo sọ̀rọ̀ ẹ rántí ẹ ní mọ̀ gbọ́ o. ṣé mo pé gbogbo nọ́mbà Barrister kò sí àṣàdànù ń bẹ̀. gbogbo sọ̀rọ̀ ẹ rántí ẹ ní mọ̀ gbọ́ o ẹni ìṣeré ẹ pé kó máa ṣe nìṣó ẹni tó ṣe kà máa ṣe lọ́jọ́ kan oore akóníire ìkákẹ́ni ṣe ká. àtọmọ kékeré àtàgàlagbà ẹ̀sùn lè tètè wá ẹ̀mí àjò ẹ̀mí àbọ̀ aláyìnlé ti gbére tuntun dé ìsìgá. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ètò yìí ní ibi ó ṣe lọ mo dúpẹ́ lọ́wọ́ Gbénga ọmọnìtàn Joshua Starboy tiwa pẹ̀lú Sunday ayé ọba alájọ wà ń bí ilé agbára mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Alhaji Nureni Sunmola kò ní bàjẹ́ bàbá lágbára ọlọ́run jìrọ̀ ọmọ yín alájàgbá kékeré nìyẹn kò ní bàjẹ́ èmi èjìrè yìí lànà ni atọ́kùn ètò látúntò mú wá fún yín àgbà onílù ni wọ́n ẹ kàn sí wọn kẹ́ pè wọ́n kò ní bàjẹ́ ó tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀.